بسم الله الرحمن الرحيم. 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 الحمد لله رب العالمين. 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 الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وصحبه وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وصحبه وسلم. أوكي. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وصحبه وسلم. آمين. آمين. Olúwa wa Ẹlẹ́dàá wa dúpẹ́ fún ọ. Alhamdulillah. Nítorí tó pa wá láṣẹ náà ní bí tó dùn mọ́ wa bá ṣẹlẹ̀ ká dúpẹ́. Bá ṣe ń tí ọ̀ sì dùn mọ́ wa náà bá tún ṣẹlẹ̀ ká tún dúpẹ́ fún Ọlọ́run. Nítorí pé làwítọ̀ látúmọ̀ lọ́wọ́ ibà làfítàkùtùmọ̀ lọ́wọ́ àkìrà. Tó bá ṣe pé bá máa ti ń bẹ ní kọ̀kọ̀ Ọlọ́run ni ẹ̀tọ́ máa dúpẹ́ máa rábàbà fọ́lọ́run pé yìí tó yìí dá, eléyìí tó ṣe yìí dá, èyí tó ṣe yìí dá. A ní kankan dúpẹ́ dúpẹ́ fún rẹ̀ Ọlọ́run lọ. Àwa fi ọpẹ́ náà atọ́rọ̀ kí àtìkẹ́ fọ́gá wa sẹ́jú wa ní Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run bá kí ànábì, ọlọ́run bá kí ànábì àtàwọn ilé ànábì àtàwọn sàhábì ànábì. Ìjókòó wa nírọ̀lẹ́ tòní ó kà mí láyà nígbàtí àwọn míṣẹ́nà jíṣẹ́ fún mi ìfẹ́ gbogbo tí ó ń jẹ máa panupọ̀ sí òní pé wà sí ó bẹ̀rẹ̀ lónìí. Lásọ pé wà sí ó bẹ̀rẹ̀ lónìí òun gan lásán, òun gangan ti kọ́kọ́ kó jìnìjìnì bá yàn tó rárá wọ̀ tí ìbalẹ̀. Àìbalẹ̀ ara wà ń bẹ lára. Kéèyàn sọ pé kéèyàn wá jòkó ní wà sí lónìí, ara yàn tí ìbalẹ̀ láti gbọ́ wà sí. Ká tó wá sọ pé wọ́n á ní ọ̀dá wọ́n lẹ́yìn lẹ́sẹ̀ wà sí. Wà sí tèmi ti jẹ́ ẹ̀sì yára mi ọbalẹ̀ náà. Àmọ́ mo tún kàákún oríire níwájú Ọlọ́run wípé Ọlọ́run dákun àbíkọ́ ti tó mọ́ láàrin àfibíọ́. Dákun bá wa kẹ́ bàbá àmọ́ àgbà. Ṣùgbọ́n síwájú gbogbo bàbá wa àkọ́kọ́ tá àkọ́kọ́ kí bàbá wọn lọ́lọ́ ọba lọ́rin àti gbogbo agbègbè rẹ̀. Ẹ̀dàkùn ẹ̀sì sí ìwò náà dáadáa. Ẹ̀sì sí ìwò náà dáadáa. Allahu yasimuka minan nasi. La takhafu darakan wa la takhsha. La hawla wa la quwwata illa billah. Àti bàbá wọn bá lọ́rin. Ipé wọ́n kú aráfẹ́ra kù. Wọ́n kú ìlédè ẹni Ọlọ́run. Wọ́n kú lédè bàbá wa ìmáàmù àgbà akin nínú àwọn akin. Èèyàn gidi aládéhùn, olùdó ti àdéhùn nínú àwọn olùdó tàdéhùn. Wọ́n kú lédè bàbá ìmáàmù àgbà ẹni tó ti pé ibi tí máa ń lọ ibi tó bá lòun tó sí wọn ní tó níbi ọ́. Ibi tí wọ́n bá wá dúró ní nǹkan kò ní ẹ̀wọ̀n lẹ́sẹ̀ ń bẹ̀. Akíbà bọ́bá lọ́nà tó wọ́n kú lédè ìmáàmù tó ti pé àti nílé àti lóde wọ́n fi bàbá bàbá lọ́nà rí wọ́n fi yán gan. Akíbà bọ́bá lọ́nà tó wọ́n kú lédè ìmáàmù táwọn èèyàn fẹjú ẹ̀sùn. Ṣẹ́lùmí ọmọ sàṣáájú nígbà míì wọn ní ti bàbá làwọn òmọ́lá o. Akíbọ̀ ti séjú ní inú. Wàláhì, bàbá ìmáàmù rí bẹ́ẹ̀. Akíbà bọ́bá lọ́nà tó wọ́n kú lédè ìmáàmù. Àfọ́n tafsiri wọn tí wọ́n jòkó gbọ́ tafsiri wọn. Àfọ́n níwàásí wọn tí wọ́n jòkó gbọ́ wàásí wọn.
Ọlọ́run o má fi kú bàbá Muhammad àmì bàbá ọba lọ́rin o. Báwa rọ́ wọn lójú, báwa mú wọn dúró. Kọ́dà mú wọn, má fìtínà wọn. Ọlá àmì tí gbogbo jàmá yìí bá ṣe lẹ́ẹ̀kan náà. Àkí gbogbo àwọn bàbá wa balógun àti mágàjí pé wọ́n kú àṣẹ ìdí bàbá Muhammad gbà. Àwa kí àwọn bàbá Muhammad bàbá Muhammad Gambari, bàbá wa Jánásì, bàbá wa Fárabàná, bàbá Muhammad Gbàlagbàjì, àkí wọn ọ̀dà, àkí wọn àwọn orílẹ̀ bàbá Muhammad gbà. Afá dáadáa yìí. A kí gbogbo àwọn àlùfáà, bàbá wa Láàjí àgbà. Tí bàbá wọn máa gbà kọ̀nfàmù rẹ̀ fún gbogbo ayé pé àfáà mi. A kí wọn kí wọ́n kó ara fẹ́ra kó ọmọ kí wà mú yẹn gan. Tí yẹn bá máa ríra yẹn lọ́nà kìí àmà ní sèyí, bàbá Láàjí àgbà máa sọ pé ìmáàmù ẹ̀ máa wọlẹ̀. Bàbá wọn máa gbà wọ́n kọ́ látàbí lára Láàjí àgbà débi pé gbogbo orúwa inú bàbá wọn máa gbọ́ tó máa wá kọ́ wọn lé. Bẹ́ẹ̀ wọ́n sì bá lára fún àwọn nítorí ẹ̀ Láàjí àgbà máa lọ fún màmá àgbà. Bàbá Láàjí àgbà ìlú ọkọ̀ fún màmá àgbà. Ẹ̀dàkùn gbogbo ẹni tó bá wà ní àyín tí wọ́n bàbá national mission ọmọ wọlé. Gbogbo ẹni tó bá wà ní àyín tí ẹ̀mí ìdárò ọ̀bá sílẹ̀mí rẹ̀ kọ́ máa lọlé. Òní náà ni bàbá ìmáàmù wọlé. Ọ̀yẹ́ kó tí ìsáwọn ọgbọ́dọ̀ máa rí wa lókèrè kan páròyé kan tó ń wá ń bì kan. Bàbá national mission ẹ máa wulẹ̀. Ẹ máa wulẹ̀. Bàbá national mission fún gbogbo jama Ansarul Islam. Ẹ máa wulẹ̀. Ẹ máa wulẹ̀. Àbíkẹ́mi ó dúró báyìí, ẹjẹ́ ń kúkú dúró báyìí. A kí gbogbo àwọn bàbá lẹ́yìn tí a kí bàbá wa Láàjí àgbà tí wọ́n kó ara fẹ́ra kú bàbá màmá àgbà. A kí bàbá wa Lágbègbè wọ́n kó ara fẹ́ra kú bàbá màmá àgbà. Bàbá Gbàlagbàjì wọ́n kó ara fẹ́ra kú bàbá màmá àgbà. A kí bàbá wa Sàláàtì àti gbogbo Kọ̀dìríyà àkó ara fẹ́ra kú bàbá màmá àgbà. A kí gbogbo Tìjàní àpátá pípẹ́ àkó ara fẹ́ra kú bàbá màmá àgbà. Bàbá tí máa kírun sí gbogbo èèyàn lá tí gbogbo ayé máa retí pé màmá àgbà fẹ́ dé àwọn oníwó kírun sí bàbá mi lá, kírun sí ìyá mi lá, olílà wá kírun sáwọn náà lá. Ẹ̀dá gbogbo ti bẹ̀ wá wípé ìtọ́ gbọdọ̀ máa bẹ lọ́kàn wa ni pé ìjókòó dárò ní ìjókòó yìí kìí ṣe ìjókòó àròyé. Ó yẹ kára awọ́ balẹ̀ ní ó dàbí èèyàn bá gún ọmọ gùn padà. Nítorí pé ẹni tó bọ́ sí sàárì kí lámà tójú ẹ̀rin nìsìn. Ó sì pé wọ́n mọ̀ wá bẹ̀ láyé lẹ́nu pé wọ́n tẹ̀ ọmọlẹ̀ lásán lọ ń bínú. Ìpẹ́ tá àdàpọ̀ àwọn kí ni wọ́n rí ṣe sí. Ẹ̀rù gbọ́dọ̀ bà wá, ẹ̀rù tí máa bà wá níbi owó kú, ẹ̀rù wá bà wá níbi ikú bàbá màmá àgbà. Ìwúlò wọn jẹ́ kí ikú wọn bà wá lẹ́rù bí ìgbà tó ṣe wípé wọn ò dàgbà, wọ́n ti dàgbà. Wọ́n di máàmù ní 1993. Bàbá 83 sónìí, ọjọ́ 43 years gọ́hùn. Ọlọ́run, àmọ́ dọjọ́ náà lójú wa bí àná lórí bí pé wọn ò tí lọ kankan látara ìwúlò wọn àti dáadáa wọn. Ṣùgbọ́n kálukú wa,
ìta wà alifá ń ké fún wa ní al-Qur'an àti ìta gbọ́nù hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣàfihàn rẹ̀ fún wa pé òdodo lọ́lọ́run lóòótọ́. Mo kí bàbá wa Professor Masud Mahmood Jumba wọ́n jẹ́ ọ̀gá wa àgbà Vice Chancellor, Deputy Vice Chancellor ní Kwara State University. DVC ni wọ́n bẹ́ẹ̀ tún ni àwọn ni chairman board alálàájì lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí wọ́n ti ń bọ̀ láti Saudi ni wọ́n dé yà ni wọ́n dá sórí sí àyè. Wọ́n àti ìwọlé rárá. Wọ́n láwọn adékò lánàá wọ́n ń sáré bí káwọn ó lè mítọ̀ pẹ̀lú jánásà láàárọ̀. Àwọn ọ̀wá lè mékèlè àwọn ọ̀wá tí ìwọlé rárá tààrà yáyí làwọn ń bọ̀ wá. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Mo kí bàbá wa dání híyà gèrí ẹ̀ṣẹ́ báwa lọrin bọ́mà lọrin tó tí se nù. Gbogbo ìtọ́mà lọrin báwa tí nǹkan bá ti se ń lé yọ́mà sáré bọ̀ wálé. Ẹ wá sáré wálé lánàá. Gbogbo àwọn tó rí yín nígbàtẹ́ dé lánàá pẹ̀lú charter flight. Wọ́n tún rí gbàtẹ́ tó ń lọ. Wọ́n tún rí gbàtẹ́ tó ń dé láàárọ̀ yìí. Wọ́n dé lánàá. Àjọ gbọ́ pé wọ́n lọ́dá aago 10 láàárọ̀ la wọ́n sì padà sáàbùjá bẹ́ẹ̀ wọ́n tó padà dé láàárọ̀ ìbẹ̀. Bí Ìlọrin bọ́mọlúwà bí Ìlọrin tí ṣe gangan original lọrin tó bá gbélé. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. Àmín. Bá san ilẹ̀ san rí. Àmín. Àti gbogbo tí ń jẹ́ jàmáà yín pátá ẹ dákun torí àsìkò. Ìlú Ìlọrin, ìlú àlùbáríkà ni púpọ̀. Àmọ́ lára àlùbáríkà wa ni kò sí ohun tọ̀hún tí kù máa máa gbò ní dùn. Nítorí pé àyè máa máa gbà yàtọ̀ nínú gbogbo àyè gbogbo àwa yòókù. Bàbá wà níbì kan tí wọ́n bá ń pọ́n wálé, a mọ̀ pé àwọn bàbá ń bẹ lé. Nínú àwọn bàbá tí ń bẹ lé náà, àwọn àlùbáríkà tí ń bẹ lé náà ni wọ́n máa gbà wà. Bàbá máa máa gbà tí wọ́n kájú ẹ̀. Wọ́n bá yíò tí wọ́n ní máàmù wa lóde yìí, inú yóò sì máa dánù pé máàmù ti wa lóde yìí. Wọ́n bá jòkólẹ̀, èyí ó sì máa rí dùnú lára wọn pẹ̀lú pé yes, máàmù wa lóde yìí. Ọlọ́run wá fún wọn ní bàṣáṣá tó lọ́wájì yìí, máàmù ọmọ rẹ̀rìn ni. Àánú Ọlọ́run bẹ lára wọn débi, òkí bàbá wa làdáni, bàbá mọ́má gbà, òkí bàbá wa jẹun kò, ń bàbá wa kẹ́yẹ díẹ̀ dákun, èyí ń gán síra wọn ẹ̀dàkùn. Òkí bàbá wa míṣẹ́nà kọ̀rí àwọn àgbà ọmọkẹ́ àfáàwà Sàádùdín gbogbo yẹ dákùn mú kí àti gbogbo ọmọkẹ́ ò bàbá àti gbogbo àwọn àgbàlagbà inú ilé ẹ̀káwọn ilé àbàbá. Bàbá mọ́mọ́ àgbà kálukú ní bàbá ti níbi tí bàbá ti kọlà sínú ọkàn wa. Bàbá ń gbọ́ pàwọn olówó ń pe bàbá tálíkà náà ó sì wá pe bàbá mọ́mọ́ àgbà pé ẹ dákun mọ́ fẹ́ yín wọ́n sì dáyàn lóhùn. Kíní òun ó jẹ́ kí kálukú ọ̀fẹ́ lè sọ déédé iye ìgbà tóun ti wá kúnlẹ̀ lọ́dọ̀ mọ́mọ́ àgbàrí nínú ọ̀rọ̀ tẹ́mi bàbá àgbà yára tájọ ń sọ lánàá nígbà tá ń sọ̀rọ̀ wọn. Àmọ́dá ń sọ fọ́gá wa Nabi Muhammad sallallahu alaihi wasallam wala a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وبه نستعين ṣe ẹ̀kọ́ ìyà ẹ̀kọ́ àwọn kìí àfáàwà kìí Professor Jumba nù National Museum. وبه نستعين Àbá, mọ́jẹ̀ ogun, ọlọ́ ní yawma la yanfa'u malun wala banuna. Illa man ata Allah biqalbin salim. Yawma ọjọ́ náà ni o.
ولا بنون. ẹ dákun ẹ̀yin elétò ẹ̀mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ̀yin elétò ẹ̀yin lẹ́nu àwọn ọmọ kéwú àwọn ọmọ kéwú tẹ́ bá rí tọ́jú ọmọ ilé kéwú wa ní àyín dága bẹ́ndì rẹ̀ gbàgádì rẹ̀ fáwọn àfáà wa tí wọ́n jòkó ẹgbàgá ẹgbà àwọn tó ń gbogbo ẹ̀yin lẹ́nu àwọn ọmọ kéwú yìí يوم لا ينفع مال ولا بنون. yẹ́wùmá ọjọ́ tó ṣe pé la yanfa'u malun wala banun. Anji Abdulkabir Afuku Al-Bagawi ìpínlẹ̀ wà jòkó báyìí ṣe kòrò ọjọ́ náà lédè yìí o owó ni ọmọ ni kò sí wò lẹ́yìn kò sí wò lẹ́yìn má èyí tá a bá sọ pé láyà ń fáwò àwa ní kò wúlò rárá kò wúlò kọ̀kọ̀ gba nílẹ̀ láàbáwí yawma la yanfa'u malun wala banuna ọjọ́ tó wọ́ ẹni ọ̀gbá nílẹ̀ ọjọ́ tó mọ ẹni ọ̀gbá nílẹ̀ ọjọ́ tí ìyàwó ọ̀gbá nílẹ̀ ọjọ́ tí bíbí ọ̀gbá nílẹ̀ illa man ata Allah bi qalbin salim ẹ̀dàkùn gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé bọ̀ láti takò síbi tẹ́ wọlé sí má ẹ̀dàkùn ẹjá gbára wa láyè kò síbi tẹ́ wọlé ẹjá gbára wa láyè ẹ̀dàkùn kálukú sì tọ́jú fóònù rẹ̀ tó ní ta wá ṣe ń bí ìyàtọ̀ afá yìí ọjọ́ tó ṣe pé إلا من أتى الله بقلب سليم. ẹ dákun jàmá ẹ jẹ́ farabalẹ̀ torí Ọlọ́run. المسلم الحق. àfà bàbá wa mọ́mọ́ àgbà ọ̀rọ̀ Shehu Sha'rawi rahimahullahu ta'ala àfà ńláńlá ní nílẹ̀ Mísírà Ọlọ́run bá dúpẹ́ fún yín bàbá mú kí yín. المسلم الحق. bàbá wa Shehu Sha'rawi ní mùsùlùmí tòótọ́ mùsùlùmí òdodo. مشغول بإيمانه. ìmánì rẹ̀ ni ó jẹ́ lógún ìmánì rẹ̀ ó jẹ́ lógún ìmánì mùsùlùmí òdodo yóò jẹ́ lógún والمسلم المتسبب. ṣùgbọ́n mùsùlùmí aláṣejù فإنه مشغول بإيمان غيره. ìmánì ẹlòmíì ni ó jẹ́ lógún alákatakítínù ẹni tó gbé ìmánì ẹlòmíì ni ó jẹ́ lógún àwọn bàbá wa àwọn àlùbáríkà wa ìtọ́ jẹ wọ́n lógún náà ní ìmánì wọn àwọn èèyàn kan nínú ayé lónìí ìmánì oní ìmánì ni wọ́n ń sọ́ọ̀kì lágbájọ́ onígbàgbọ́ sọ́lọ́run ẹ̀rí pé tí ṣe yí kò lè rájì jẹ́ náà ẹ̀rí pé lẹ́yìn ò lè ṣe kíní ẹni wọ́n ń sọ káàkiri والمسلم المتسبب فإنه مشغول olóbi ìmánì ọ̀gbẹ̀rì àfá àwọn Sha'rawi ló wí bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ثانيا ẹlẹ́ẹ̀kejì المسلم الحق mùsùlùmí òdodo mùsùlùmí tòótọ́ يسعى لإدخال نفسه وغيره الجنة. gbogbo ayé tí mùsùlùmí yóò máa sá àníkó òun ó ṣe wà ní Jánnà tẹ́lómí inú tún wà ní Jánnà pẹ̀lú òun in tí mùsùlùmí gidi máa ṣe o náà ni yóò ṣe wà ní Jánnà tẹ́lómí náà ó sì tún wà ní Jánnà. والمسلم المتشدد mùsùlùmí alákatakítí لإثبات أن غيره سيدخل النار. ààrẹ tí mùsùlùmí alákatakítí ọmọ sá ni pé ànílágbájọ́ wọ̀ná ànílágbájọ́ wọ̀ná ànílágbájá ń ṣe báyìí yóò wọ̀ná òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ò tí ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹni tí wọ́n máa ṣe ìsìbáàtù rẹ̀ fẹ́nu iná ní wọ́n máa ṣe ìsìbáàtù rẹ̀ fẹ́nu ní tọba tó ròyìn kèfèrí lọ́dọ̀ ààrẹ ọmọ tí ń jẹ́ kèfèrí Ọlọ́run fúnra ara rẹ̀ ló dá kèfèrí ló sì máa tí ń jẹ́ kèfèrí ló sì máa rú kọ̀kọ́ sì máa gbangba àmọ́ àwọn mùsùlùmí tí èsè mùsùlùmí gidi tí èsè oríjìnà mùsùlùmí tá a dúpẹ́ tọ́lọ́wọ̀n kó wà lé wọn lọ́wọ́ orí ibi táwọn máa wà òun náà ní pé lágbájọ́ ọ̀sá wọ̀ ààrẹ ìpẹ́gbẹ́ rẹ̀ ní ọwọ́ náà ni wọ́n máa sá káàkiri ẹlẹ́ẹ̀kẹta
المسلم الحق mùsùlùmí òdodo mùsùlùmí يبعث tòótọ́ للآخرين عن الأعذار ليغفر لهم الأخطاء والزلات. àfáà yóò dáa fún ọ tí ó pọ̀ barakallahu fi mùsùlùmí tòótọ́ gbogbo ojú ọ̀nà tí mùmínì ẹgbẹ́ rẹ̀ ó fi ráfìríjì ní ọmọ wa kò ní sọ pé ó tán fún yín nítorí ṣe yóò lè ránú ọlọ́run mọ́ ààrẹ tí ọmọ sá ìgbani níyànjú ìkìlọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún ni àti máa wọ́n náà bẹ́ẹ̀ yóò ṣe wà ní jẹ́nà ní mùsùlùmí gidi ọmọ sá يغفر لهم الأخطاء والزلات. bọ́ọ̀lọ́ náà wọ́n ṣe ṣàforíjì fún wa ayà yìí tó ń bá ń ṣe ọ̀rọ̀ àforíjì àwẹ̀ yìí tó ń bá ń gbà ọ̀rọ̀ àforíjì ìsàrà yìí tó ń bá ń ṣe ọ̀rọ̀ àforíjì náà làwọn àlùbáríkà nìyà wọ́n máa ṣe àwọn mùsùlùmí tòótọ́ ṣùgbọ́n mùsùlùmí tó kìí ṣe والمسلم المتشدد mùsùlùmí kìí ṣe mùsùlùmí يفتش عن أخطاء الآخرين وأفرادهم لمعاقبتهم يتكلم عنهم. àwọn tí ń ṣe mùsùlùmí gidi àwọn làwọn tí wọ́n máa wá àṣìṣe ọmọlàkejì wọn àwọn làwọn tí wọ́n máa wá ẹ̀ṣẹ̀ sọmọlàkejì wọn lọ́rùn kódà wọ́n máa lọ fi mú fúnlẹ̀ pé ẹgbọ́bò ní ṣe nù yàrá rẹ̀ ẹgbọ́bò ní ṣe máa ṣe kí wọ́n bá lè máa fún ní tíkẹ́ẹ̀tì iná lọ́dọ̀ ara wọn nígbà táwọn ni wọ́n níná lọ́dọ̀. ọjọ́ tó ń bọ̀ wá la yanfa'u malun wala banun inú àwọn èèyàn pọ̀ tó yẹ ká kí àwọn èèyàn pọ̀ tó yẹ ká kí àmọ́nú àwọn tí wọ́n sunkún bàbá ìmáàmù lójú mi ní wàzírí ngèrí wọ́n sunkún bàbá ìmáàmù lánàá nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n wá ní nínú àwọn tí bàbá mi fà mí lé lọ́wọ́ nù níjọ́ tí sì ti ń gbàmọ̀ràn lọ́dọ̀ ìmáàmù máàmù sì mí lọ́nà rí níjọ́ tí ti ń gbàmọ̀ràn lọ́dọ̀ ìmáàmù máàmù sì mí lọ́nà rí mo wá ní ìrí kí ọ̀rọ̀ ọba inú jẹ́ báyìí rí mo jẹ́ rí máàmù tọ́jú ni yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. Gbogbo ẹ̀yin lọ ní gbogbo ẹ̀yin tẹ́ ga lọ́mọ lọ tẹ́ lẹ́mìí bẹ́ẹ̀ lọ́kàn. Gbogbo kálukú wa àwa tá a kéré yìí a mọ̀ gbà tí bàbá ìmáàmù dì ìmáàmù. Ìyí tí kálukú wò lónìí pé wọ́n wá ń gbé jíìpù mọ̀ wọn. Ibẹ̀ kí wọ́n ti bẹ̀rẹ̀. Àwọn kan ni wọ́n dúró àwọn kan Allahu Akbar. Àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù. Ńjọ́ tí lọrin ọ̀mọ́ pàá fún máàmù lásọ. Àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù. Ńjọ́ tí lọrin ọ̀mọ́ pé bákan lọ ìkílẹ̀ ìmáàmù orí. Àwọn kan ni wọ́n dúró ti bàbá ìmáàmù. Ńjọ́ tí bàbá ìmáàmù ò ní mọ́tò. Àwọn kan ni wọ́n fi mọ́tò wọn dín bàbá ìmáàmù. Yanfa'u malun wala banun man ata Allaha bi qalbin salim. Àfá yìí àwọn akẹni wọ́n dúró ti bàbá ìmáàmù bẹ́ẹ̀ tínú ilé tó fi padà tí jíjẹ fi padà tí mímu change tí wíwọ̀ change tí gúngùn change àwọn akẹni wọ́n dúró bẹ́ẹ̀ kìí máa sò ní ọ̀dà ẹ jẹ́ kí n tẹ̀ kọ́dà jẹ́ ń sọ fún wa kìí máa ṣe kí wọ́n pilẹ̀ kí gbogbo Ìlọrin ń pè wọ́n jẹ ìmáàmù tó wá di wípé bàbá rí ìmáàmù lónìí bí ìgbà téèyàn ọ̀rá nàbì nù. Sallallahu alayhi wa sallam. kìí máa ṣe kí bẹ́ẹ̀ ni wọ́n pilẹ̀ gbogbo tíjọ́ ọmọ kéwú àwọn wọ̀nyí uswatun hasana ni wọ́n fún wa àwòkọ́ṣe ni wọ́n fún wa. Àfá yìí mọ́tò wá di tí bàbá ìmáàmù lè jókòó tí wọ́n nẹsẹ̀ wọ́n ti lo mọ́tò tí ò lè jẹ́ wọ́n nẹsẹ̀ rí wọ́n ti lo mọ́tò tí wọ́n lè nẹsẹ̀ nú ẹ̀rí mi ọmọ ókọ ẹ̀ àbá táà tún kí wọn kú orí rẹ̀ ń jọ́nà àbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa dúró dídúró wípé ojú òní tẹ àwọn àfá ojú òní tẹ yín náà ojú òní tẹ yín náà ọ̀n retí àfá lóde rẹ̀ àfá tó ń retí lóde rẹ̀ ọwá pé gbogbo ayé àfá wá gbọ̀kadà wá àfá kọ́ lójú tì ìwọ lójú tì ó ṣe yíyá ẹ̀lẹ́gbẹ̀ wọn wá ìwọ lójú tì òun torí wọ́n ni wọ́n sọ pé sáfà tẹ́ retí náà ni ṣe ìmáàmù yìí náà lérè
àwọn náà wọ́n dé ẹmọ́ bẹ̀ẹ́sẹ̀ wá pẹ́ntọ́ àtẹ̀tẹ̀ rí ọ̀kadà ní láì mọ́mù kọ lójútì wọ lójútì. àìṣùmọ́ bàdà alákàṣà ìmọ̀. àfá dáadáa yìí ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá nílọrin. bàbá ìmáàmù tí wọ́n lọ yìí ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá. ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá. àfá yìí ẹ̀rù Ọlọ́run wá bà mí lára wọn nítorí pé àwọn èèyàn ò rí wìláyà lára mọ́mú àgbà. ẹ rí wìláyà lára wọn ẹ rí pé wòlíì ní bàbá wọn. gbogbo àwa àwa kéékèèké báyìí ọmọ kéékèèké báyìí ìyàwó tí àwa ṣẹ̀ṣẹ̀ dáyé. bí Ìlọrin ti ní 1983 tí wọ́n jẹ ìmáàmù Ìlọrin bẹ ń gbígbóná jọ́nà jù báyìí lọ torí Ìlọrin ò tútù di sí iná o má kọjá ààyè rẹ o. gbogbo àwọn àgbàlá ẹsẹ̀un gbogbo àwọn àgbàlagbà lọ́rin ni wọ́n papọ̀ gbà fún Ọlọ́run lára bàbá ìmáàmù wọ́n wá sọ wọ́n di tí ìmáàmù kankan ọ̀dà. mo sọ lórí prógámù rédíò lánàá gbogbo ìmáàmù mọ́kànlá tó ti jẹ ìmáàmù Fúlàní ni wọ́n jẹ́ wọn ò gbàgbà fún wọn yányán. gbogbo ìmáàmù tó ti jẹ mọ́kànlá ṣáájú kí bàbá ìmáàmù yóò tó débẹ̀ ìmáàmù Fúlàní ìmáàmù Màlẹ́ ìmáàmù Ìgàmbàrí ẹ̀rí bí wọ́n ti pín kálukú nù wọ́n kàn gbà wípé láàrin ìmáàmù Fúlàní ìmáàmù Gàmbàrí ìmáàmù Màlẹ́ ìmáàmù Gàmbàrí ìmáàmù Fúlàní lágbà ẹnu tí wọ́n fi tì sínú àbákún wọ́n ṣe ìtìláàkù ó kọ fún ìmáàmù àgbà ẹni wọ́n kọ́ pè bẹ́ẹ̀ lọ́rin ni. àfá yìí bí lọ́rin tí ma gbà fún ìyàtún ìgbà tán yẹn wọ́n gbà fílé yìí. àfá wọ́n gbà yìí ohun yìí yàtọ̀. àfá yìí Àbùkátí jẹ́ fún ọ̀nà dámọ̀ àn Ọlọ́run o. Àbùkátí jẹ́ fún ọ̀nà dámọ̀ àn gbàmáàmá. Bàmá má gbà. Àbùkátí wọlé ìtẹ́ta mọ́bà ìgbàlẹ̀. Ọlú ti fún ìlúkúlú ní àsáàgọ́rọ̀ máa. Bàbá má gbà. Rọ̀fẹ́ ìpọ́lìmù. Ẹ̀dà pé àfá wa ẹkùn lédè. Ẹ mọ yìí bàbá tó bí yí ọmọ. Lóòtọ́ lẹ mọ yìí bàbá tó bí yí, àmá wà máa wọ́n jù yín lọ. Bẹ́yàn bá sún ọwọ́ mọ́ ojú púpọ̀ kò ní rí láàbẹ̀ mọ́. Bẹ́yàn bá sún ọwọ́ mọ́ ojú púpọ̀ èèyàn ní rí láàbẹ̀ mọ́ bọ́ bí ọba sì yọ sí ìwò ní sórí kò ní rí mọ́. Bàbá àmọ́ máa gbà nílọrin. Ẹ mà kúre púpọ̀. Bàbá wa Dr. Al-Imam Muhammad Al-Bashir bin Sheikh Al-Imam Saleh àfọ́ onídà ẹ mà kúre púpọ̀. Ikú wà adìhà dáhàrù mọ̀dọ̀tọ́rì bá ẹsẹ ikú ò tí ẹ̀ ní rẹ̀spẹ́tì fún màmú. Bàbá ìmáàmù àgbà tí wọ́n kí wọn sí bàbá wọn bàjẹ́ tààlà ẹ̀bá ṣe ṣe àwọn ni wọ́n kí wọn sí bàbá wọn bàjẹ́ ta. Sheikh Dhul Qarnayn àwọn ni wọ́n kírun sí wọn lá àwọn tó yẹ tó gbé bí yàn bá kírun sí wọn lá tí ó bá fà níyàn dáadáa kí òní kí pẹ́ ọjọ́ pọ̀ fọ́kọ́lá kọ̀dá ọ̀rọ̀ rọ̀hìn ọmọ ẹ̀yẹ̀dìrí láwùfíìnà mọ́kànlá ẹ̀rì 1992 kan náà lọ jẹ́ bàbá Gbàlágége rahimahullahu ta'ala àwọn náà sí wọ́sẹ́ bàbá àmọ́ má gbà nílọrin náà wọ́n kírun sí wọn lá àmọ́ ẹ̀yẹ̀dìrí bí ánà lọ́hùn bí ládá ẹkùn ìdálì ìmáàmù lára màkọ́mà
ikú أما يبي ń bọ̀ náà. لأن له نور Ikú ọmọ kí bàbá ìmáàmù nílọrin ni. أحب ولرجل له قواما Àwọn àlọ́ tó tẹ́ pé ahabbu wọ́n fẹ́ràn ẹ̀. Wọ́n mọ yọ́nú sí wọn. Nílọrin ti fẹ́ràn máàmù, ikú òsìwó bá ti fẹ́ràn máàmù wa tó. Mo wo jọ́nà lọ́hun, bàbá wa, màmá àgbà, ọ̀nà wọn kírùn sálà jẹ́ àgbàlá. Àwọn kírùn sáfà àwọn àgbàlá, kírùn sí bàbá wa lájẹ́ àgbàlá. Àfá yìí, wìláyà ti wọnú kìíní yẹ fún wọn. Wìláyà ti wọnú ẹ̀, wọ́n ti di wòlíì. Wọ́n di wòlíì. Màmá àgbà bẹ́ẹ̀bá lẹ́fẹ́ máa mú ọgbà wóde yín tí máa bá ní excuse pé dákùn ìní lè wá, wọ́n máa wá tù ọ́, wọ́n máa bẹ̀ ọ́, wọ́n máa ṣe nǹkan tí ó dùn ọ́ nínú. Àmọ́ ẹ ṣe bí bóyá ìlàjì òde ni ò ṣe mọ́ ni. Màmá àgbà ò ní lè wá. Màmá àgbà ò ní kára hàn. Fúnra ara yín lẹ́ máa yọ owó. Fúnra rẹ̀ lọ́sọ̀ 10 100. Kìí kí wọ́n gbá ọmọ àgbà dénú tí ọmọ ìbẹ̀rẹ̀ rúrùn wájú mọ́mọ́ àgbà là ń lọ yìí fúra rẹ̀ náà lẹ́mìí ọmọ yí padà bí ọba jòkó ọsọ 10 rẹ̀ di 100 ọsọ 20 rẹ̀ di 200. Bọ́lọ̀ ti ṣe wọ́n nù. Tẹ́ bá sì jòkó ní jòkó kan tẹ́ bá rúkú wọ́n ti pẹ́ tẹ́ ń bínú táwọn kan fara ya ní ọba ti rí tán rẹ́rìn múṣẹ́ báyìí ẹni tí ń bínú ọba mọ́ rẹ́rìn. Ẹ̀nà láàrin tí ó gbàgbé náà. Àló ti di wìláyà sí wọn láà. Ọba àmọ́mọ́ àgbà ẹ̀sì sọ wá ló kọrin lọrin. Ẹ̀sì sọ wá ló kọrin. Ẹ make you proud. Òsílè máàmù tó jẹ sáájú yín tó gba dókítà rí. Òsílè máàmù tó jẹ sáájú yín tó wọ́n fún láwọ́ National Award rí OON. Sí máàmù tó jẹ rí. Ẹ̀sì pọ́n wálé àti rásọ yìí dàbúra báyìí. Àbá ìmáàmù. Láìsé karahàn. Ẹ ní dẹ̀lú kan kí màmá àgbàbí ọmọ step down fún yín. Bàbá màmá àgbà tó ṣe wípé oòrùn yín ó sì kó yìí bá wa ó sì kárí gbogbo ayé. Wala tadiri ìdájúfọ́lámá. Òkun ọwọ́ náà mọ́lẹ̀ yìí tẹ́ fi palẹ̀ mọ́tẹ́ lọ. Láyé òkun ọwọ́ náà mọ́lẹ̀ yìí. Òṣìrí náà bí àzẹ́bí àìzá. Àfáà mú òṣèun. Òkun ọwọ́ náà mọ́lẹ̀ ọ̀rọ̀ àmọ́ máa gbà stéènì kẹ́kùn ọ̀bá wọn. Ọlọ́run ò stéènì wọn títí wọ́n fi síwọ́. Ẹ dákun jàmá, bàbá màmá àgbà nílọrin, kí ni wọ́n jẹ máàmù lé lérí? Wọ́n jẹ máàmù lórí ìbádà àti ìmọ̀. Ẹ̀sìn àti ìmọ̀. Wọ́n wá darí wa pẹ̀lú ẹ̀sìn. Gbogbo kálukú wọ́n wò wọ́n bí wọ́n ti ga. Wọ́n wá lo gíga wọn àwọn síbi pé wọ́n wá nílé kéwú ńláńlá. Màmá àgbà ẹ̀rí, màmá àgbà jẹ ìmáàmù lórí ìbádà àti ìmọ̀. Wọ́n wá jẹ ìmáàmù lórí àfà ẹkún mi là bá máa sun lónìí. Tí ò sì ní tí é padà. Tí ò ní bá mọ́. Wọ́n máa wá béèrè rípa rú. Bí màmú yìí ti wá tóbi tó kí wá lè rípa rẹ̀. Ọlọ́run a máa dúpẹ́. وشرنا بما أمتته وإزا وشرنا من كرامته كراما. Bẹ́ẹ̀ bá ti bù fún yàn nínú yìnyín, wàláhì, pẹ́yà tó lè pàwà jọ ma wọn ni,
àwọn ọmọ àgbà bá ní lágbájá máa wọlẹ̀ gbogbo ayé sì dojú bolú rẹ̀ lóde ìyẹn dẹni àpọ́nlé nù. àfà ń bọ̀ náà wọ́n jẹ́ kí wọ́n bí n ti sọ yìí yóò máa já kálukú nú bẹ́ẹ̀ bóde bá fún jù bẹ́ẹ̀ lọ tó ń bá wá ń lágálá láàrin àwọn èèyàn kan fẹ́ kí ìmáàmù wàláhì wọ́n gbọ́ láyé wọ́n máa bọ̀ náà ni mọ́mọ̀ kan lábùkù lónìí ọwọ́n nínú ṣe sí wọn púpọ̀ pé gbígbò ìjókòó ìtìwá fún tó yìí ẹ̀rì èèyàn wá ń láàrin èèyàn bọ̀ pé wọ́n sáfẹ́ kí wọn náà ni wọ́n pè máa bọ̀ náà ẹgbàláyé ọlọ́run o dákun àwọn àpá wà ní àdàlánà ní ìmáàmù bìnà àfádílé ìmáàmù ẹ̀sìn malé ọlá ẹ̀sìn máa kalẹ̀ fún gbogbo ọmọ Ìlọrin nàwà àfíìsù hùtù kọ́ olùbáàbò ẹ̀lẹ́mọ́ Mbọ̀ àfá yìí, àádàlá náà lè ìmáàmù bìnà àfádìlẹ̀. Àádàlá náà lè ìmáàmù bìnà àfádìlẹ̀. Ẹsẹ̀un. Allahu Akbar. Gbogbo ńlá láti 43 years ago. Àbá mọ́má gbà wọ́n wá fi ìfẹ́ so wá pọ̀. Àbá mọ́má gbò nílé ibi tí wọ́n yé dé. Wọ́n ṣe manage everybody. Àfá níjọta lánàá tàná kan tó lè àná kan tó lè. Allahu Akbar. Allahu Akbar. Bàbá bá lọ́nà ọlọ́run bọ́sà bá mú wọn dúró. Àmín. Ọlọ́run bá mú wọn dúró. Àmín. Ọlọ́run bá mú wọn dúró àfá yìí. Alọ́bì kan wọ́n kìlọ̀ ẹ̀mí gúngùn fáwọn èèyàn pé ó yẹ kéèyàn béèrè ẹ̀mí gúngùn fa. Ó yẹ kéèyàn sakitiyan bẹ́ẹ̀ ni ló ṣe gun fa. Àìgùn ẹ̀mí ọ̀dá fa. Wọ́n sọ pé kinní kan lè pààyàn pé kò tí lò ó púpọ̀. Àfá yìí. Bàbá tí wọ́n lọ yìí gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ oyè nílọrin lọ́wọ́lọ́wọ́ báyìí ọ́fẹ́ àmọ́sí tí ò sójú wọn látara gúngùn ẹ̀mí nì gbogbo tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ bó làásẹ̀ yìí ńlọ́fà àti gbogbo ẹ̀ fẹ́ wọ́lẹ̀ lánàá àtètè gbọ́ pé a máa lọlé mọ́má gbọ́ ma wá bẹ̀rẹ̀ aago 6 wọn bá ti rí pọ́jọ́ tọ̀ kálukú ọ̀dọ́là Dani omi. Àfá ayé. Àwọn àgbàlagbà ní ẹ̀rín kú màngúdú fi jẹ, ẹ̀fọn kú màngúdú fi jẹ, màngúdú ló kú ìyọ́kẹni tí ó jẹ. Àfá. Gbogbo ọmọdé ó ti máa ń wà lùbáríkà. Ẹlẹ́rin orí pa mọ́mọ́ àgbà. Àbá mọ́mọ́ àgbà nínú tan wọn. Wọ́n kí ó lọ́dọ̀ àwọn àfáà àgbà ní àyín ní kéwú pìlẹ̀, Kùránì pìlẹ̀. Wọ́n wá ké ìlì mi lọ́dọ̀ àwọn Mọ̀lánà Sheikh Sa'adallah. Tí wọ́n jẹ́ aṣáájú wọn ní olé ní. Ọlọ́run mọ́sà kẹ́ gbogbo àwọn tó ti lọ́dọ̀. Àmín ya Allah. Wọ́n kí ó lọ́dọ̀ àwọn àfáà àgbà ń sàkámà. Wọ́n kí ó lọ́dọ̀ àwọn àfáà eléré lálánà. Lẹ́yìn tí wọ́n jìnà ní bàbá mọ́mù fún ara wọn ni wọ́n fẹ́nu ara wọn sọ wípé gbogbo àwọn tí ń lọ lé kéwà lájẹ́ àgbà àti àrí wọ́n sì mọ́ wá sọ lárúbáwá gan ló jẹ́ ń lọ. Wọ́n wá lọ lé kéwà lájẹ́ àgbà. Wọ́n wá sọ lánàá nígbà tí mo kó lórí rédíò
ẹnìkan wá pè mí wọ́n ní àbájọ àbámọ́mù wọ́n pè kéwù inú yìí ó sì dùn, wọ́n pè kéwù ẹni ọlọ́lẹ̀ lárúbáwò tó máa wò wọ́n lẹ́nu. Àfà ọ̀gánu èyí tí mo wá rí tó wá tóbi nínú wà wọn, gbogbo tí wọ́n bá wá ké ní kéwù àti tí wọ́n bá wá sọ mo yé gúnjìká pẹ̀lú ẹ̀, wọ́n kàn sọ dé ẹ̀yin tẹ́ bá gbọ́ yé ẹgbọ́ yé náà ni abẹ́kẹ́ àwọn aláṣọ wọ́n kàn sọ yóò ti yí ẹ̀yin oníkéwù ó dàbẹ́ ẹhó wọ́n mọ̀ bọ́rọ̀ wọn lọ. Kílò mélòó lẹ́nu mí wí ní sí àbá tó jẹ́ kí wọ́n dààmú kílò tí sọ ní sí tí ó ti dààmú rẹ̀. Àbá ìmọ̀ máa gbà rẹ̀ ìlọ́wọ́. Gbogbo ẹ̀yin àfẹ́ ẹ̀ máa lè tọ́ rẹ̀. Bó kú sọ̀wọ́ rẹ̀ lásán ìmọ̀ máa gbọ́ wà ní Jánnà. Ọlọ́run bàbá wọn máa gbà. Ọlọ́rẹ̀ ni wọ́n máa gbà. Wọ́n máa bẹ níjòkó àdúrà ẹ̀. Gbogbo ìmọ̀mù ẹ̀yà bá tẹ́ ẹ̀mọ́ sọ̀rọ̀ wọ́n máa gbà lẹ́yìn. Ẹ jì ẹ̀. Ọdẹ̀ fèrí jù mí. Ẹ sọ fàárẹ̀ ni. Nítorí pé tí máa máa gbọ́ pa lóde kọ́lẹ̀ ẹ pa. In tí wọ́n fún máa máa gbà kọ́ ni wọ́n fún yín, máa máa gbà lẹ́ ń jẹ. Nígbàtàwà náà ráwọn àṣírí kan pé àṣẹ bí dókítà tí máa jòkó nì ni wọ́n máa ṣẹ́wọ́ báyìí fún kíní, fún gbá, fáwo, nítorí owó mi tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run. Àwọn máa bàtí kó lọ. Àwọn àgàtí kó lọ. Ọwù ẹ máa pa fúnra yín ní ìsìnká máa rí. Wọ́n bá gbogbo lọ mọ́. Ẹ̀sùn. Ẹlẹ́gbẹ̀ẹ́ bá yọ̀nbá Ànábì Muhammad. Mọ̀ná, ìtọ́jádùn àwọn ìfẹ́. عليك سلامة الرحمن كثيرا وفاض عليك وعملت دواما وفاض عليك وعملت دواما. Ẹ̀dẹ́kùn jàmáà, bó àbá máa ń bá ń bẹ lóde, tí èyàn bá ké Kùránì tó bá wọn lórí wọ́n sì yọ ọwọ́ àpò wọn máa fún náà fún ẹni tó ké Kùránì. Àwọn sì làkọ́kọ́ máàmù tí ṣe bẹ́ẹ̀. Bí ma ẹnìkan bá jáde tí wọ́n bá ní yóò yàn nábì ní o, bàbá sáti máa ń yìn, sáti yìn dáa. Wàláhì bàbá pẹ̀rì wọ́n lè dìde tí wọ́n máa náà lówó fún ara wọn. Bẹ́ẹ̀ làwọn tí ń kọ orin yìí, bàbá ò ní wàhálà ló ṣe. Pàápàá jùlọ ẹni tọ́lọ́wọ̀n bá ní ó ní lókì. Ọkọ̀ ń tọ́dá àmá yíò yà sí. Bàbá ẹ̀pẹ́ wá. Máa tún kà wájú mi báyìí. Wọ́n máa wá náwó fún. Ẹni tí gbogbo tí ọ̀ náwó fún tẹ́lẹ̀ ọ̀padà máa náwó fún. Mi marú ẹ̀mí abiyamọ bẹ́ẹ̀ tọ́lọ́ ń bùn wọn. Alayka salamatir rahmani kathira wa fada alayka rahmatu dawama wa fada alayka rahmatu dawama. Bàbá wa lápọ̀lé fún ilé Àlàjí àgbà púpọ̀. Wọ́n sì ka ilé Àlàjí àgbà kún púpọ̀. Wọ́n sì ẹ̀rí wọ́n bùkátà Àlàjí àgbà púpọ̀. Wọ́n sì rálùbáríkà Àlàjí àgbà jẹ púpọ̀. Wàláhì Ọlọ́run ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Bàbá rálùbáríkà Àlàjí àgbà jẹ púpọ̀. Àmọ́ kìíní kan bẹ tí bàbá máa ṣe tó tún tóbi. Gbogbo àfáà nílọrin ni bàbá máa fún wa, wọ́n máa sọ ìwúrú máa wọn fún wa. Kódà tí wọ́n bá ṣàdúrà míì, ìní fi nǹkan kan ṣàpèjúwe kọ́ mọ́ bà kéré lókè, mọ́ bà jẹ̀bi kí mọ́ sẹ lọ́hun látara rẹ̀. Tí ó bá ju àyà lọ́nà Al-Qur'an, bàbá tún máa sọ pé àfáà wa gbà ẹni wà ní wàlíyọ Ọlọ́run, bàbá wa nílé kìíní ni wọ́n yọ̀ǹda rẹ̀. Mo ti ṣe fún ọ̀yí ni wọ́n ṣe fún mi.
mo ti ṣe fún ọ yìí mo ti ṣe fún ọ yìí ẹ̀rí wọ́n ní amanatul ilmi púpọ̀ wọ́n àfà èmi máa wáyé tí mo bá fẹ́ wádọ̀ bàbá ni ọ̀rọ̀ tí mo ní sáré wá yọjú sí yín kọ́ ọ̀rọ̀ sáré wá kọ́ èèyàn wáyé ní nítorí pé ọ bá àdúrà pàdé ẹni tí wọ́n bá wá dátì ẹ̀ náà lẹ̀ lọ́tọ̀ àfà ní tí wọ́n máa ṣe fún ọ ládùúà la ilaha illallah ẹ dákun jàmáà wàlíyí ọlọ́run ni bàbá wa al-imam al-doktor Muhammad al-Bashir al-imam Salih Onida wàlíyí ọlọ́run ni wọ́n Allahu akbar wàláhì wàlíyí ọlọ́run ni wọ́n wàláhì wàlíyí ọlọ́run ni wọ́n wọ́n fọ́nbù wọ́n ò sì pé gbogbo àfá ẹ̀dàpẹ̀ kí sọ́rọ̀ yìí àbá mọ́ máa gbọ̀ fọ́nbù wọ́n ò sì bí aláàlọ́rin pé ẹ bá ń lo hàn mí ọmọ kí wọn ni wọ́n ń kọ́ àbá ń tó wú àfá mi nù bá wọn ò pa àfá mi ọba wọn lò ó ẹwà woyí ọmọ kí lónìí tó sọ wípé bá máa ń bẹ láwùjọ nínú Ìlọrin tòní in fact reformer ni bàbá náà nítorí pé ńgbà tá máa sọ pé ohun àdàbíyà tá ń sọ pé ohun marikazi ń tá padà wílẹ̀ ohun mọ́mú àgbà Allahu akbar tó sì kárí ayé bẹ́ẹ̀ ó dà wọn ò rí ló lú mi bí lọrin tí lù ẹ̀dàkùn gbogbo nǹkan wọ̀nyí ó fi yé wa pé lóòótọ́ ẹni wàlíyọ̀ ọlọ́run oní ni bàbá wa mọ́mú àgbà àmọ́lọ́run dákun alayka salama alayka salama tirrahmani katira wa fadu alayka rahmatu dawama wa fadu alayka rahmatu dawama ẹ̀dàkùn jàmáà ẹjẹ́ agbìyànjú káwa náà má ṣàbòsí ẹ̀sìn ẹjẹ́ agbìyànjú ká má ṣàbòsí ẹ̀sìn àìṣàbòsí ẹ̀sìn ló jẹ́ ká náà rí bá ń gbára ìmáàmù lónìí tó fi rí báyìí kò sí ọmọ Ìlọrin tí ikú ma máa gbọ̀dùn ẹni ọ̀wá sẹ́ni tẹ́rù ọ̀gbà pẹ̀lú bá náà tò ní ti rí Ọlọ́run jẹ́ alẹ́mí àtàlàáfíà àmọ́ àwọn àgbàlagbà wá wọn ò pìtàn àná fún wa báhùn wọn ò pìtàn àná fún wa báhùn pé ìmáàmù kan wá kú wá rí báyìí wọn ò pìtàn bẹ́ẹ̀ fún wa wọn ò pìtàn jẹ́ ẹ̀ta fún wa bẹ́ẹ̀ wọn ò pìtàn jẹ́ ẹ̀rin fún wa bẹ́ẹ̀ amẹ́kàlùkọ́ lọ sọ́ra pẹ̀lú nífàákù orin tí ń dà wá dàmú mùnáfìkí náà la ilaha illallah wa la ilaha illallah wọ́n bẹnu wa ní sin àfá bá ti jọ wà ní àyín sí yọ́sọ̀ tòkòtò lẹ̀ tó bá tó ráwọn tó fẹ́ ṣe kí lójú ẹ̀yọ́ kásò kòtò sókè yóò bá tún ródù sókòtò kó tún lè jọ wọn a ní àmánà mímọ̀ báwọn a lámánà mímọ̀ ìjọ tí ìlú lé àfá táwà yìí jìyà nítorí ilé àfá àlímì ìjọ táwà yìí jìyà nítorí ilé àfá àlímì ẹ̀wọ̀n tí ọjọ́ náà tí bàbá ọba lọ ní bá wọ̀ tún mọ́mọ́ àgbà ni wọ́n rí tí wọ́n bá wò sí mọ́mọ́ àgbà ni wọ́n rí wọ́n wá wọn tí wọ́n dúó àfà àṣẹwà ní jọ wọn bóòlá àṣẹ ní jọ wọn ibi ni wọ́n lábọ̀ ti bọ̀tán yìí tààlẹ̀ yàn fẹ́ jọ bí èsẹ̀ tó láti bọ̀tán wọ́n dúó mọ́mọ́ àgbà dúó wọ́n dúó bí nǹkan bá lè àfá wọ́n dúró tinú ilé àlùbáríkà nìgbẹ̀ wọ́n gbó gbẹ̀yìngbẹ̀yìn ni ẹmọ́já wà náà ṣe mùnáfíkì àwọn sàábé wọ́n bẹ̀rù mùnáfíkì púpọ̀ mọ́gbọ́ lọ́dọ̀ bàbá wa àgbà yára ẹ̀dàpẹ̀ méjì mi wà sí ètí ìbẹ̀rẹ̀ o wọ́n lè mi wá sí de ní o àwọn wà sí ń bọ̀ o wọ́n ní nígbà tó ká má fi jẹ́ pé àsìkò bàbá lónìí a sì wá jòkó lásán ni wọ́n lè mi wá sí o àwọn wà sí ń bọ̀ o èmi kan ṣàdúrà ní o wọ́n ní Sayyidina Umar radiyallahu ta'ala anhu wọ́n ní Sayyidina Umar níjọ́ kan nígbà tásìkò rẹ̀ ń tó ọwá rẹ̀ bọ́bá wá mú wàrà bó ti mú ní ọ̀yà bó ti mú ní ọ̀yà ó wá pè dókítà
àwọn jọ́nà tí wọ́n máa yàn tọ́jú. Dákun bí tí ń ṣe mí yìí èyí kọjá jẹ̀díjẹ̀dí o dàbírígò kélé yìí o. Ha máàmù Khalifa apàṣẹ mọ̀mìní tọ́ bọ́lọ̀ ń bá sọ wípé ẹbá láwọn àsọ́lẹ̀ tẹ́ fẹ́ sọ ẹ máa sọ kalẹ̀ o lórí bí tí ń ṣe bí ẹ ti ní ṣe yìí ọ lágbà o bẹ́ẹ̀ ṣe bí wàhálà lọ́lọ́run kó lọ́dà sáyé fún wa ní àyín ìsájà fi yín wọn lẹ̀ àwọn dókítà máa ma bí tí ń lọ yìí àfi nǹkan báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan báyìí ṣe yóò rí báyìí tí ó sì ṣe rọ́ngbà náà wọ́n ní ẹ̀pẹ́ kí ni Sayyidina Umar ṣe Sayyidina Umar wọ́n lọ́wọ́ pé ọmọ rẹ̀ Abdullahi ibn Umar onídàkùn wa Abdullahi ibn Umar Abdullah wá lọ sọ́dọ̀ Huzaifa ni ẹni tó súnmọ́ Ànábì Muhammad jù sallallahu alayhi wa sallam. Huzaifa wá ní kíní kẹta lè pè ní blacklist lọ́wọ́ Huzaifa ló ní ìwé kan lọ́wọ́ tá Ànábì máa kọ pa mùnáfìkí sí Huzaifa ló ní ìwé kan lọ́wọ́ látojú ayé Ànábì tá Ànábì máa kọ àwọn mùnáfìkí sí lágbájá o nǹkan bẹ pẹ̀lú wa ni mùnáfìkí ni Huzaifa wá dé nígbà tó dọ́dọ̀ Sayyidina Umar wọ́n ní Umaru wá dì mọ́ dákun mọ́ bí ọ́ mọ́ fọ́lọ́hun bí ọ́ mọ́ fojú sí Ọlọ́hun bí ọ́ dákun inú ìwé ọ̀dọ̀ rẹ̀ ṣé kì í sí nínú àwọn tí wọ́n kọ kí wọ́n bẹnu mùnáfìkí bá ń wo dákun ṣé ń sí mbẹ̀ wọ́n ní Huzaifa wá dákẹ́ lọ àyà Sayyidina Umaru ń já wọ́n ní Huzaifa wá sọ̀rọ̀ ọwá ní aqulu laka wala aqulu li ghayrik ń sọ fún yín àmọ́ yìí ní sọ fẹ́ni kankan máa wọn ní máa sọ fún yàn hey àyà Sayyidina Umar tó ń já ẹ̀pẹ́ kí ní wọ́n padà wí ni ọwá ní ìrẹ́ Umaru kò sínú mùnáfìkí nínú ìwé ọ̀dọ̀ mi kò sí nínú mùnáfìkí ẹ̀dàkùn bí n ti ń sọ yìí inú ẹ̀ṣẹ̀ tára lọ́rin fi máa bára wọn ṣàwàdà láyé ẹ̀ṣẹ̀ tí wọ́n léyìn ọwọ́ jẹ̀dùn náà Ìlọrin máa fi bára wọn ṣàwàdà ọ̀nàbì kí ni wọ̀ yìí àbáyí wọ́n ní ńgbàtí wọ́n sọ fún Sayyidina Umar pé ó sí nínú ìwé ọ̀dọ̀ mi ó sínú mùnáfìkí ẹ̀dàkù jàmáà inú Sayyidina Umar dùn radiyallahu ta'ala anhu sẹ́mọ̀ pé wọ́n bá rí bá àwọn kí ní ọ̀sẹ̀lẹ̀ èyí inú àwa ó dùn inú ó dùn á máa rẹ̀ rí wọ́n ní Sayyidina Umar wá yọ̀ǹda rẹ̀ nígbàtí Huzaifa wá lọ ó bàbá wa ìwà Islam Ọlọ́run ní fi yínlẹ̀ láíláí afọ́ ọmọlẹ́yìn ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ akitiyan Dr. Musa Al-Fulani Ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ dákun wọ́n nígbàtí Huzaifa wá lọ tán Umar wá sàsọ́lẹ̀ fún Abdullah ibn Umar ẹ dákun mo ti ṣe wá sí bàbá ìmọ̀ọ́mù tí wá ní o nígbàtá wá lọ bẹ̀ kí la wá rí mọ́bọ̀ tí ẹ ní o yọ́ ma bẹ́nu ọkàn wa pé bá bá lọ òde wọn ni wọ́n á tẹ́kẹ̀wé tí ẹ ní má ṣe mùnáfìkí má ṣe mùnáfìkí má nítọ́bà dúódó nítọ́bà sí ó sí nítọ́bà sọ́sọ́ ibi Yorùbá ló sọ pé bá ti ṣe làwí ẹnìkan yà náà lódí tí ń dá ayé láàmú jù mùnáfìkí ni ẹ̀dàkùn mọ́ fẹ́ kálukú orí tí ó kárí tí wà dì mú ní o àfá yìí nígbàtàwọn bàbá ń bẹ láyé wallahi gbogbo tí ń wí èmi máa wí lójú wọn ìsìn ní dẹ́yìn wọn kí ń wí mi alápẹ́ ìwé mi ọ̀lọ́ bá mẹ́ta náà láṣẹ àwọn wọ́n pè ìtẹ́mi fi dáwọn lóòrùn
wọ́n ní àwọn ibi àdúrà ní kìnnì láti ní ọlọ́jàre ẹbáwọn mẹ́ta náà wọ́n ní wọ́n pè àfà ẹbáwọn wọ́n sì pè àwọn ni wọ́n ń retí bàbá débẹ̀ tí wọ́n bá pọ́n wa lé lókù àfà èmi lẹ́yìn wọ́n ní ṣe wá sí èmi ni wọ́n ní ṣe wá sí àfà wọ́n pọ́n wa lé ní wájú mọ́ máa gbà tó ipá àtọ̀rọ̀ wọn àti gbogbo ẹ̀ wá sí ni La ilaha illallah. àfà yìí ń bọ̀ bàbá oúnjẹ kan àfún wà sí kan dé òkí wọn aláàrẹ jòkó ọta kéde lọ́kankan àbá ti ń bá dúrà lọ wọ́n sì ń bá dúrà lọ wọ́n wá ṣe àdúrà wọ́n gba owó wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá sì fẹ́ ṣàpọ́nlé ẹni tó bá ṣàpọ́nlé wọn ò ní tí gbowó wọn ní kún fún àti ó ṣe wà sí náà wọn ò kọ gbogbo tó wà tí ó bá pa gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ̀ ń dá wọn in fact àwọn èèyàn ọmọ túbá nísìn ọlọ́mọ́sàájí túbá yín ọba bàbá àbá ọ́n tọ̀ wọ́n láti ògbọ́nà kẹ́kọ́ kò kí wọn wọ́n sì rí wọ́n lòdí ọ̀sẹ̀ wá àti bàbá wọ́n sì rí bọ́ bí owó wọ́n gbowó lọ ọwọ́ àwọn èèyàn sì náwó dáadáa lóde ọ̀wọ́ dáadáa lẹ́nìkan bá fẹ́ tí kò ní pé lágbàjá mẹ́tọ́ látọ̀ bá dìde kọ́ máa ṣe tí ẹ̀. La ilaha illallah. Bẹ́ẹ̀dìde tí kó tú. Àwọn èèyàn wà àwọn yòókù ní òkú. Àwọn yòókù ní òkú. Àbá arábàdá ti arábàdá. Bá dìde kọ́ máa ṣe tí ẹ̀. La ilaha illallah. Ọ̀bájà pé òkí mi. Wọ́n sọ fún pé kò ní ládàbí. Àfà mùnáfìkí nígbà tí Huzaifa wá lọ tán Umar wá pé ọmọ rẹ̀ Abdullah ọmọ bá wọn sàábé ti bẹ̀rẹ̀ mùnáfìkí tó ọba ti tán ọtí ìní sá fún ọ níwọ̀n tó pọ́tọ̀ ní tọ́ sọ lójú mi ọ̀tọ̀ ní tọ́ sọ lẹ́yìn ọwá ní ìyá ọmọ mi dákun Abdullah àìmà in tí Huzaifa sọ lágbọ́ yìí tí wọ́n náà gbọ́ ó ní ìsínbẹ̀ àmọ́ gbogbo ojú ọmọ bá kú dákun máa bá ń kíyèsí tí Huzaifa bá kírun sí mi lá tó bá wà náà tó kírun sí mi lá a jẹ́ pé lóòótọ́ lọ́sọ ìsínbẹ̀ li'annahu la yusalli 'ala al-munafiqin La ilaha illallah. torí ń tá ti mọ̀ látojú ayé àná Huzaifa ní bá wọn kírun sí mùnáfìkí lá ẹwọ sàábé tí tún páyà wọ́n páyà ojú pé nígbàtí wọ́n bẹ lójú pé sẹ́yìn ṣe mùnáfìkí báyìí wọ́n tún wá páyà yìí pé àyíma tí wọ́n bá kú náà tán ó lè padà yọ́lẹ̀ yẹ́sẹ̀ tí kálukú àmà wò pé wà tó ń wú lè padà yọ́lẹ̀ Yóò gbà lọ́wọ́ rẹ̀ náà. Bọ́lá bẹ́yìn olóṣèlú bá ń bẹ ní àyín gbogbo nǹkan tí èèyàn bá ṣẹlẹ̀ yẹn lè rí ìrànú Ọlọ́run bẹ̀ gbogbo tí èèyàn bá ṣẹlẹ̀ yẹn lè rí ìbínú Ọlọ́run bẹ̀ bẹ́ẹ̀ ti rínú gbogbo tí èèyàn bá ṣe lè yẹn lè ráàánú Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan náà bí èèyàn bá ṣe lọ́nà míì tí ọ̀dá ó lè bẹ̀rí ìbínú Ọlọ́run àmọ́kẹ́ ẹ̀ máa ṣàbòsí kí wọ́n máa sọ mọ́kà ìtawà jẹ́ nù wá ìtawà jẹ́ nù láti kí ní sẹ́ ti wá aláì tààrà náà Ọlọ́run lọ wá wọn Ọlọ́run ti dá àfáà dákùndá gbó nítorí ọjọ́ ti lọ ìlú táwa ti wá sí jìnà àbí Ọlọ́run àwọn àfóhùn wà sí ọ̀padà nígbà tí wọ́n bá ṣe gbogbo ètò ní sẹ́mọ̀ gbọ́ wà sí ńláńláńlá ẹ̀fẹ̀ríjì wá tàrí ti Ọlọ́run èké lélẹ́yìí pé ọmọ bàbá ni ẹjọ́ wá ó rérò kò rérò wọn ní bínú kámọ́kùnrọ́ kámọ́jalè kámọ́kùn ní ọjọ́ Sunday yìí tí ń bẹ lọ́kàn kálukú ni pé ṣáàdùn àgbà ni ẹjẹ́ á pè é for the first time kódà bá àréèyàn ọmọ bàbá ni Imam Sadudeen àbí bẹ́ẹ̀ ti rògbọ́hùn bẹ́ẹ̀ ṣe sùsù káàlẹ̀ tẹ́ gbé rù mínú àmọ́ ṣe dédé lára mi torí bàbá tó bẹ́ẹ̀ kódà mo sọ pé bàbá jù bẹ́ẹ̀ lọ àbí Ọlọ́run àfàánú Ọlọ́run àfi bẹ́ẹ̀ dákun Ọlọ́run bàbá àmọ́ àgbà bàbá àmọ́ àgbà tí wọ́n kírun ní mọ́sálásí Jímọ̀ ní 1983 tí mọ́sálásí ń jẹ́ tuntun ó tún gbé wọn tuntun kọ́ fún wọn àbá kàrámà bàbá yẹn pọ̀ gan ẹ̀yìn tẹ́ bá fẹ́ kọ kàrámà wọ́n kírun ní mọ́sálásí Jímọ̀ tuntun ní 1983 mọ́sálásí yẹn ń bẹ ní tuntun jọ náà mọ́sálásí tún gbọ́ Ọlọ́run tún kọ́ fún àwọn náà wọ́n tún lò
ẹ̀sìn wọn lò. Ọlọ́run bí wọ́n ti kú dà yìí ní ń jẹ́ sàlìwá fún wa ní ń tù wá nú. Ọlọ́run ní wọn ó sọ̀kalẹ̀ dáadáa. Ọlọ́run kò sì jẹ́ wọn ráre ọ̀làdà sí wọn. Ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ lẹ́bà ń tẹ́ o ti kékan ló ní ẹbá ń kẹ́rẹ́ kẹsì. Ọkẹ̀ gan bẹ́ẹ̀. Ẹ ṣeun. Níparí ìfi gbé microphone kalẹ̀, bàbá wa mọ́mọ́ alákọ̀ọ́kọ́ fún ìlú Ìlọrin, bàbá wa Sheikh Muhammad bin Sani ìdí àgbọn ẹ̀bànkọ́ rahimahullahu ta'ala. Ọlọ́run bá jọ tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ àti gẹ̀ẹ́rẹ́ pápọ̀. Bàbá wa Sheikh Muhammad Bello Badiko, ìmáàmù ẹlẹ́ẹ̀kejì nílọrin, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ pápọ̀. Bàbá wa Sheikh Haliru Temim Ìsàlẹ̀ Maliki, ìmáàmù ẹlẹ́ẹ̀kẹta nílọrin, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ pápọ̀. Bàbá wa Sheikh Salih orí òkè, ìmáàmù ẹlẹ́ẹ̀kẹ́ nínú fún lọrin, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ pápọ̀. Bàbá Sheikh Abubakar Atiku orí òkè, ìmáàmù ẹlẹ́ẹ̀karùn-ún ni, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Ìmáàmù ẹlẹ́ẹ̀kẹfà bàbá wa Sheikh Abdul Qadir Aliyu orí òkè, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bàbá wa Fadilatu Sheikh Saleh àfọ́ọ̀mọ onídà bàábòkò, Ọlọ́run ẹ̀rì ìmáàmù ẹlẹ́ẹ̀keje tí bàbá mọ́mú tara wọn já, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Àmín ẹ̀ òdúnlẹ̀ tó bá. Bàbá wa Sheikh Ibrahim Dasuki Agaga, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bàbá wa Sheikh Ahmada Mbàbòkò, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bẹ́ẹ̀ni bàbá wa Sheikh Abdul Maliki, bàbá wa Imam Malik Mbàbòkò, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Bàbá wa Sheikh Musa Ahmad Mbàbòkò, bàbá Mama Nanu, Ọlọ́run bá tó wọ́n sínú kẹ́ẹ̀rẹ́ papọ̀. Wà lórí bàbá wa Sheikh Muhammad al-Bashir. Àti mọ́mọ̀ná, rahimahullahu ta'ala, wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.